akarawa nínú agbelu akarawa ètò yàtọ̀ ní àìjọmọ ìyanu ẹ̀sìn ìyẹn ọ̀wá yóò dá wàhálà lẹ̀ láàrin ara wa ìyẹn ọ̀yẹ́ kó sọ wá dọ̀tá abibuli àyíká wàkọ́lá rasulillah sallallahu alaihi wasallam abibuli àyíká má tún ibùdí nafsi àdébùwà mọ́mọ́ sàlàsàlà ní ìntọ́ bá fẹ́ fúnra rẹ̀ ní kò fẹ́ fọmọlá kejì rẹ̀ lọ́sẹ̀ gara àwọn ọmọ ìyá wa kan wọ́n tún kì í mẹ́fà pé abibuli àyíká mùsùlùmí kò sí bẹ́ẹ̀ abibuli àyíká má tún ibùdí nafsi ká fakọt ntí rasulil karim wínú. wàkọ́lá rasulillah sallallahu alaihi wasallam aidan sílù àríyàmẹ́kùn. Ànábì ní ayé yẹn ọkùn ẹbí ọgbọ́dọ̀ jámẹ́ yín lọ́wọ́ o. Sílù àríyàmẹ́kùn ẹbí yín ẹrù pọ̀ tí mùsùlùmí bá wà ń bẹ ẹnu ẹbí rẹ tí wọ́n jẹ́ kìrìsìtẹ́nì sọ́ọ̀mù kò tó ọba ti rò pọ̀ òròjọ́ lọ́run. Tó ní sẹ̀sì bá ń bẹ ẹnu ẹbí rẹ tó yẹn lọ́sàsára tó ọba ti rò wọ́n pọ̀ òròjọ́ ẹrù pọ̀. Ìdájọ́ tẹ̀sí ọ̀tọ̀ ọkùn bí ọkùn ọmọ ìyá dídí ní ọ̀tọ̀ nìyẹn náà torí náà mọ̀rọ̀ wọ ẹjọ́ ẹjẹ́ ajogun omi ẹjẹ́ kí ni o ẹjẹ́ kájẹ́ kó gun omi torí náà Ọlọ́run ní dá wa láàmú gbogbo ẹ̀yin tẹ́ kún Ọlọ́run lọ́wọ́ lára wa lórí mẹ́sáàsì yìí Ọlọ́run bá mi mọ̀ yín jù mí lọ o Ọlọ́run mọ̀ yín jù mí lọ. Mùsùlùmí inú wa tẹ́ bá wa kún Ọlọ́run lọ pẹ̀lú mọ́sálásí Ọlọ́run bá mi kún yín lọ́wọ́ o gbogbo ẹ̀yin kìrìsìtẹ́nì tẹ́ ṣe gudugudu méje yàyà mẹ́fà Ọlọ́run ní ra yín láre o efu ẹ̀yin oníṣẹ̀ṣẹ̀ tẹ́ kún Ọlọ́run pẹ̀lú mọ́sálásí Ọlọ́run bá ń dìdí àánú sẹ́yìn náà ọlá àpọ́nlá àlùkùrìyà ó kù nìbọn ró ó kù ilẹ̀kùn tí bẹnu mọ́sálásí tá a bẹ́ẹ̀ ṣe ilẹ̀kùn alumílíọ̀nù sí adẹ̀fẹ́ kùn abẹ́ra èjì abẹ́ra spíkà abẹ́ra máìkì láti máa fi pèrún adẹ̀tún nídìí fáànù nínú mọ́sáàsì yóò wà jẹ́ stand fan or fáànù ara àgẹ̀nà fáànù tí a máa ń lẹ̀ mọ́ ara àgẹ̀nà yẹn ó kéré tá a nídìí bíi 8 or 9 ọba tó bá ní bá mọ́sálásí débi ó dé yìí mo nígbàgbọ́ nú Ọlọ́run pé bí ó kù náà Ọlọ́run ní ra wa láre gbogbo ẹ̀yin oní dúdú ọlọ́rẹ̀ Ọlọ́run bá mi kún yín lọ́wọ́ ọlá àpẹẹrẹ alùkùrìyà Mrs. Ọdẹ́táyọ̀ àbúrò ní sẹ́yìn àníìdí ìkúnlọ́wọ́ lálẹ́ yìí mọ́sálásí Ọlọ́run ti tò tán ó ti bá yín rẹ àwọn tá a nídìí bẹ́ẹ̀ sọ́jẹ́sàn tèmi ní pé ká kọ́kọ́ yanjú lẹ́kùn tá a fẹ́ ṣe yìí àti kíkùn tá a bá yanjú yẹn tán ká wá bá sórí ètò fan àti sípíkà àti engine لينفق ذو سعة من سعته ومن قدر فلينفق مما آتاه الله gbogbo ọtọlọ bá bùkún náà tí wọn náà fẹẹ dá sí Ọlọ́run fi máa jẹ ní Ọlọ́run wọn lọ pé mo dá sí ilé rẹ tí wọn ń kọ́ yìí èmi náà fẹ́ kan báyìí lọ́dọ̀ Ọlọ́run wọn dẹ̀ ṣe. Account number ló ń wò yìí First Bank account 30 38 98 08 67 ilẹ̀kùn yẹn 150,000 ni wọ́n fẹ́ bá wa ṣe ẹni tí ó bá ní kún mosque fẹ́ gba 550
àmọ́ pẹ̀lú ògùn ọlọ́ Mr. Kẹ́hìndé Àgbàlá Gabriel wọ́n ti fún wa ní 100,000 lónìí fún mọ́sálásí. Mr. Kẹ́hìndé Àgbàlá Gabriel wọ́n ti fún wa ní 100,000 nídàjí òní. Òru mọ́júmọ́ lọ́wọ́lé sẹ́ẹ̀mà pọ́ọ̀rù tiwa ìlójúmọ́ mọ́ ọ̀dọ́ tiwọn. Ọlọ́run ò mọ́ra yín láre o. Mr. Kẹ́hìndé Àgbàlá Gabriel ikú tó yáwó ọlọ́run méjì ọ̀pá yín lórí mọ́sálásí bàbá náà ṣe gudugudu méje yàyà mẹ́fà. Ẹni tí ń gbé dọ́là lẹ́mi lóyún ni wọ́n ní dọ́là yẹn ni mi ra mọ́tò ẹ̀ parọ́. Ẹ̀yin ẹ jẹ́ kí Mr. Kẹ́hìndé ẹjọ́ gbé mọ́tò tó fẹ́ bùnmi dé láti Amẹ́ríkà. Ṣé tí àlàyé ni ẹ máa ń pè àbí tí àrọ́bà? Ṣé tí àlàyé ni àbí tí àrọ́bà? Ẹ̀jẹ̀ yìí tẹ́ ẹ bá wà pẹ̀lú mi ẹ bá ń táìpù ẹ̀. Ṣé tí àlàyé ni àbí tí àrọ́bà? Joy Badmus àbúrò ní sẹ́yìn. Abẹ́ ṣe ilẹ̀kùn alumíníọ̀ yẹn kádẹ̀ pété ká tó bọ́ sórí ìgbésẹ̀ méjì péré tó kù òun náà ni fan á lọ pẹ́sì fáànù tá a mọ iye tó ń kálukú bá fẹ́ rà fọlọ́hún àti ẹ̀jẹ̀ àti spíkà. Àmọ́ báyìí nísìnyí a ní ìdí owó tá a fẹ́ ṣe ilẹ̀kùn alumíníọ̀ 150,000 ẹni tí ó ṣe fẹ́ gbà á kò ní 550 ọjọ́ 700. Ọlọ́run àdàbà Adébánjọ Sunday ọmọ yẹn dá. Kiri ẹ̀ wá. Tí a rọ́bà Adébánjọ Sunday, thank you very much. Tí a rọ́bà èmi rò pé tí a láìlọ ni ẹ máa ń pè ní mọ̀ pé tí a rọ́bà. Torí náà bí wọ́n náà bá fẹ́ kú iṣẹ́ Ọlọ́run lọ́wọ́ inú sẹ́bù rẹ̀ ta need ẹ̀rí pa àti ní 50,000 lẹ́tẹ̀lẹ̀ ìgbà yẹn ló kú 650. Mr. Kẹ́hìndé Àgbàlá Gabriel left ti fún 100,000 owó náà kú 550. Ẹnìkan náà ti fún 20,000 tẹ́lẹ̀ owó náà kú 530,000. Ètú wọn náà bá bẹ́ẹ̀ fi kú iṣẹ́ Ọlọ́run lọ́wọ́ ẹ̀rí kú bẹ́ẹ̀ ṣe ń fún àná láfi ṣe ń ta aláfẹ́ ṣe. Mọ́sáàsì ló ti jókòó yìí àkáàtì nọ́mbà ló ń wò yìí ìmọ̀ wà pẹ̀lú wa ní ìsinmi gbogbo 550 wọn kọjá tẹ́nìkan lè gbélé 530 jáde kọ̀ọ̀kọ́ jẹ́ gbogbo àwọn tí wọ́n kó iṣẹ́ Ọlọ́run débi ó dé Ọlọ́run bá ń fọ ohun ayọ̀ sínú ayé yín. Yẹ̀sídù yẹ̀sídù kúláyà omi ìlàlíwùlà yẹ̀sídù ní ìlànà kúláyà omi ìlàlíbàdìrì yẹ̀sídù ní ìlànà kúláyà omi ìlàlíbàdìrì. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣàánú ọmọnìyàn tẹ́ ń ṣàánú ọmọlàkejì yẹ̀sídù kúláyà omi ìlàlíwùlà yẹ̀sídù ní ìlànà kúláyà omi ìlàlíbàdìrì yẹ̀sídù ní ìlànà kúláyà omi ìlàlíbàdìrì. Gíga gíga lámìwò òṣùpá ọlá yìí ò ní ìwọ mi gíga gíga lámìwò òṣùpá ọlá yìí ò ní ìwọ mi gíga gíga lámìwò òṣùpá ọlá gbogbo yìí ò ní ìwọ mi gíga gíga
láàmì wo oṣù pa ọ̀la ìwọ náà tó bá fẹ́ rẹ iṣẹ́ ọlọ́run lọ bó ṣe ń lọ nìyẹn ètò parí kọ̀dà tó ti parí àkáàtì nọ́mbà ló ti rí un ọlọ́run ni kò ṣe fún bàbá mi tí wọ́n lẹ táìsì tẹ̀sẹ̀ sí nìyí àwọn náà ni wọ́n ra géètì mẹ́tẹ̀ẹ̀ta mọ́sáàsì 450 ni wọ́n rà nígbà fẹ́ ra géètì 600,000 wọ́n send àfi 150 kún owó gítà àfi commerce la ilaha illallah nígbà tẹni tó gbé odò fún agbé fún àwọn ni wọ́n làwọn ti múra páwọn làwọn gbẹ̀bọ́ o fún mọ́sáàsì wọ́n wá láàfáà mi wọ́n làwọn ronú nǹkan gbòógì tó ń ṣe wọ́n kẹ́pẹ́ mi ni aláàjì ẹ̀rọ pírẹ́sì ti sílẹ̀ ọba gbà àti gbogbo táìsì ní mọ́sáàsì wọ́n làwọn nìkan làwọn fẹ́ dáhùn fún ọlọ́wọ́ bá ń dáhùn rere sínú ayé tí náà àti gbogbo ẹ̀yin olólùfẹ́ wa wọ́n dẹ̀ ní rọ́bìlẹ̀ 2 million naira 2 million naira tí ẹ bá kó 2 million lérí owó tọ́lọ́ bá fa àánú gbà kò lè dolo sí mọ́ ọlọ́run wọ́n ló dídí ètò ẹ̀sẹ̀ fọ́lọ́ yìí ọlọ́run méjì ẹ padà dolo sí méjì ẹ ńláre méjì ẹ dààmú lórí ọmọ lórí aya lórí iṣẹ́ yín àgbéga lérí àgbéga bàbá mi náà ọlọ́mọ bá yọ̀ǹda rẹ̀ fún àti gbogbo iye yìí tẹ́ tó fi dúró ẹni tó fún wa ní 1,000 ọlọ́mọ jẹ́ rí ìnira dórí 2,000 tó fi dórí 20,000 ọlọ́mọ dẹ́dàmú sí ọlá àbọ́lọ̀ ń ṣètò ọlá àbọ́lọ̀ ń ṣètò ọlá àmọ́ insha Allah la quwwata illa billahi aliyyil azim ètò wo ní jù bá ń lọ tí wọ́n bá béèrè pé talẹ̀ tí ń bá ń sọ̀rọ̀ sọ fún ọpọlọ́lùfẹ́ yín ni o ẹwú níwọ̀nrin ni mí o ọmọ ẹwú filé ẹ̀mí fọ̀nà ẹ̀mí ẹwú tí ò ní fàbùjá lè kí ọmọ ẹnì kọ̀ọ̀kan ẹ̀sìn ọ̀fà ayé gbára nù àwọn ọ̀fà ìkírì ọ̀fà ayé gbárọ́ àìdẹ́ sábòsí nta àbádẹ́ ní lè sọ lójú rí àní sọ lẹ́yìn ẹ̀ sàkátà pàrà báyìí láàsì tọ́ ni bí tọ́ bá yọ bọ̀nàbọ̀nà ẹ̀sán bẹ́ẹ̀ ni ní kírè ni wọ́n bí mi sí o àkàmú o ní kírè o ni wọ́n bí mi sí o bàbá tí wá pẹ́ pẹ̀lú wọn lónìlẹ̀ bàbá tí wá pẹ́ pẹ̀lú wọn lónìlẹ̀ o ní kírè o ní kírè ni wọ́n bí mi sí. ẹ má fi ya jọmọ ilé ẹ̀wù o ẹ̀wù ni wèrè ẹ má fi ya jọmọ ilé ẹ̀wù o ọmọ ilé ẹ̀wù kì í ṣe níyàwó ẹ má fi ya o ẹ má fi ya jọmọ bàbá mi àgbà àṣekàlà Abdulrahman Mákindé Àdìsá olówù àfọ àmínú ọlọmọdọrọ àfọ àmínú àánú ìbùkún ọlọ́run bá yọ̀ǹda rẹ̀ fáfá mi àfá mi jẹ́ kó yẹ wá pé alìsìláàmù dínú sàlà ẹ̀sìn ìsìláàmù ẹ̀sìn àlàáfíà ni wọn àgbọ́dọ̀ bá wọn bẹ́ẹ̀ lẹ́sìn ìsìláàmù níbi tí ó bá bàjẹ́ kó bàjẹ́ tí ó bá dàrú kó dàrú àpilẹ̀ orúkọ tí ìsìláàmù jẹ́nu ọlọ́run ẹ̀sìn àlàáfíà àfá mi ọlọ́mọdé ọ̀sẹ̀ lẹ́sẹ̀ ọlọ́àpọ̀lá lọ́kọ̀ bàbá aṣíbi mọ́mú lẹ́kìrè àṣẹ́ká aláàjì Muyideen ọlọ́run ọmọ èké ni bàbá náà fi dórí àpèrè náà ni wọ́n fi dí orí múbàrí ọlọ́run jẹ́ darúgbó kùjọ́kùjọ́ níbẹ̀ ọlá abọ́lọ̀ ń ṣètò nu ọlá rẹ̀ bàbá kábíyèsí akire tìlú Ìkirè ọba tó mọ́lẹ́mí ò pé rí ọba tó ọba tó mọ̀lẹ́mí ò pé rí ọba ẹni bá fojú dọ́ba àwo ẹni fojú dọ́ bàbá kábíyèsí akire tìlú Ìkirè bàbá mi àbàgbà ọlámbẹlóyè Fàlàbí bàbá wa Fàlàbí ọlọ́wọ́ mọ́dọ̀rọ̀ yín rú o ìlú òní bàjẹ́ mọ́ yín lórí ìlú òní túkálẹ̀ yín lórí ẹ̀yin gẹ̀ ní rí wàhálà gbogbo àwọn ọmọ yín ẹ pẹ́ fún wa ẹ pẹ́ bí pápá ti pẹ́ ẹ fọwọ́ pawú bá mi àgbà ẹ fèrègì jòbì ìrùkẹ̀rẹ̀ ọ̀dọ́ kínní
àlùbáríkà ọlá àpẹẹlẹ alukurian ìgbà yìí ń tù wá lára ìgbà yìí ń tù ẹ̀yin gan onígbà lára yóò jọ tù wá lára dojú alẹ́ ọlá abọ́lọ̀ ń ṣe tó ọlá abọ́lọ̀ ń ṣe jẹ́ ọlá agbára ọlọ́run wala hawla wala quwwata illa billah ire o.